Àwọn ọ̀rẹ́ mẹ́ta yìí yóò pẹ́ lẹ́wọ̀n o, aṣọ ọlọ́pàá ni wọ́n fi ń jalè lÉkòó. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti tẹ àwọn afurasí mẹ́ta tí wọ́n jẹ́ ayédèrú ọlọ́pàá nípìnlẹ̀ náà pẹ̀lú bí wọ́n ṣe ń fi aṣọ àjọ ẹ̀ṣọ́ aláàbò jalè tí wọ́n sì tún ba dúkìá àwọn èèyàn jẹ́. Àwọn afurasí ọ̀hún tí àwọn ọlọ́pàá fòfin gbé ní òwúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ yìí ní orúkọ wọn jẹ́ Obinna Okeke, ẹni ọdún 27, Emmanuel Anyanwu, ẹni ọdún 38, àti Joshua Ikedirim, ẹni ọdún 29. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Ọlọ́rundáre Jimoh fi síta ló ti jẹ́ kó di mímọ̀ pé àwọn afurasí ọ̀hún ni wọ́n máa ń pe ara wọn ní ohun tí wọn kò jẹ́ fáwọn èèyàn àti àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n bá pàdé lójú ọ̀nà. Gẹ́gẹ́ bó ṣe wí, àwọn afurasí yìí ni wọ́n wọ aṣọ ọlọ́pàá láìpẹ́ yìí tí wọ́n sì lo ẹ̀yà ara ọkọ̀ Mercedes fi ṣe ayédèrú ìbọn kí wọ́n lè wọ agbègbè tí wọ́n ti fẹ́ pitú ọwọ́ wọn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí la gbọ́ pé wọ́n ba ọkọ̀ jẹ́ lóríṣiríṣi bíi Toyota Hilux, Toyota Highlander, Lexus 650 Jeep, Mercedes-Benz àti àwọn SUVs. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ti gba gbogbo èròjà tí wọ́n fi ń ṣọṣẹ́ táwọn sì ń lépa àwọn akẹgbẹ́ wọn tó kù. Jimoh ti wá rọ àwọn alámòjútó ilégbèé pé kí wọ́n jẹ́ òjìlọ́lá kànfin sọ́rí kí wọ́n sì máa fi ìṣẹ̀lẹ̀ àyíká wọn tó iléeṣẹ́ ọlọ́pàá létí ní kíákíá. Bákan náà ni wọ́n ti wà ní àwọn kò ní tẹ́tí nínú dídáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú.